Bukky Jesse ti tú àṣírí tuntun nípa ọ̀rọ̀ justice for Mohbad o. Fracas wo ló tún ṣẹlẹ̀ láàrin Bukky Jesse àti blogger kan ní Dublin tó pè lálábòsí? Àwọn wo ni Bukky Jesse sọ pé ó yẹ kóun ti sá fún tipẹ́tipẹ́ tóun ń súnmọ́ nítorí ọ̀rọ̀ justice for Mohbad? Tẹ́ bá mọ ohun tí ọ̀rọ̀ justice for Mohbad yìí ti dá sílẹ̀, Ọlọ́run nìkan ló mọ bó ṣe máa parí o. Báwo lọ̀rọ̀ ṣe kan Ṣadé Eloquenza? Báwo lọ̀rọ̀ ṣe kan Yèyé Kúdí àti màmá esabod? Kí ló wá ṣẹlẹ̀ láàrin Bukky Jesse àti blogger Dublin tá à ń sọ yìí tó ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ Bukky Jesse níṣu? Fracas yìí máa lágbára o. Kí ni blogger Dublin yìí ṣe tó kù díẹ̀ káàtó ẹ̀yin èèyàn wa? Ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ máa jábọ́ lẹ́nu Bukky Jesse lórí ọ̀rọ̀ yìí o. Kí ni blogger Dublin yìí ṣe tó tako ọ̀rọ̀ justice for Mohbad tí Bukky Jesse ń jà fún? Ẹ wo nǹkan ṣẹlẹ̀ o, wàhálà ti wà o. Ẹ gbọ́ ohun tí Bukky Jesse sọ nínú fọ́nrán yìí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Má tàtàn síbẹ̀, má dàgbà síbẹ̀. That is not the bone of contention. Ṣẹ́rí gbà tí fracas ṣẹlẹ̀. Ṣẹ́rí blogger Dublin tó wà ní justice yẹn. Ṣé ń gbọ́ mi? Ṣẹ́rí màmá Dublin yẹn tí máa ń pè ní ọ̀rágùtàn yẹn. Kò gbà tí blogger Dublin yẹn rárá. Ìgbà tí màmá yẹn máa kọ́kọ́ bẹ̀rẹ̀ justice, blogger Dublin yẹn ló tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe chat. Blogger Dublin yẹn ló fi bẹ̀rẹ̀. Ó jáde fún, ó ṣe show fún, ó ṣe everything fún. Ó fẹ́ lè pa á. Ṣé ń gbọ́ mi? Ẹ bá mi dùn yẹn mú. Ó wá ń ṣe show fún ọmọ yìí ń jọ yẹn mi ìmọ́rí. Èmi àti ò kí ń sọ̀rọ̀. A kì í sọ̀rọ̀. Because bí ṣe wà mí kí ń gbé sáré mi kọjá mọ́ṣáláṣí. But just because ara ń ta mí bó ṣe ń bú ń jọ yẹn, màmá yẹn ń bú, àwọn tó ń kọ́mẹ̀ntì náà ń bú gan, wọ́n ń come for her, wọ́n ń bú àánú ẹ̀ ṣe mí gan. Ẹni tí mo kí ń bá sọ̀rọ̀, mo wá ṣe update, mo ṣe show. Ṣé ń gbọ́ mi? Mo wá jáde, mo ní kí ló dé? Ìyá yìí ń bú girl yìí, ẹ̀yin náà dẹ̀ tún bú, ṣe fẹ́ pa ni. Mo dá sọ̀rọ̀ yẹn, èmi àti ò kí ń sọ̀rọ̀, ẹ má gbàgbé. Ó wọnú inbox mi, ó dúpẹ́ lọ́wọ́ mi. Ó ní mo ṣe, ó ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe rí. Mo ní kó má worry, mo ní kò ní ìkó ṣàlàyé. Mo ní mi ò kàn like bó ṣe ń bàjẹ́ ni. Ṣé ń gbọ́ mi? Ẹ bá mi tún dì yẹn mú. Ṣẹ́rí lady yẹn, èmi ti mọ̀ as a snitch tipẹ́. Mo ti mọ̀ lálábòsí. But ìgbà tí justice dé, mo wò pé ìjà kan náà la jọ ń jà. Ibì kan náà là ń lọ. Mo fi gbogbo past yẹn sẹ́yìn. Ẹ rántí ìgbà tó ń attack ẹ̀, ìgbà tá bẹ̀rẹ̀ justice, èmi gangan ni máa ń gbèjà ẹ̀. Ṣé rántí? Ẹ jẹ́ kí n máa sọ lọ. Ìgbà tí mo wá ṣe ṣóńjọ yẹn, mo ní káwọn tó ń follow ìyá yẹn kọ́ yé bu mọ́ pé ìyá yẹn ń bu, ẹ̀yin náà ń bu, ṣe fẹ́ pa ni. Mo ṣe show yẹn fún, ó dẹ̀ wọnú inbox mi. Ó dúpẹ́ lọ́wọ́ mi, mo ní kó má worry. Mo ní this is me. Ó kàn mọ̀ mí ni. From there, à ń sọ̀rọ̀, ó ṣe ṣóńjọ yẹn pàápàá tó dúpẹ́ lọ́wọ́ mi. Èmi ti ṣe tèmi. Mo ti kú ńbẹ̀. Mo ti kú ńbẹ̀. Ṣé ń gbọ́ mi? 2 weeks after. Ṣé ń gbọ́? 2 weeks after. Mo ń gbé yín lọ sí nǹkan tó ń fa gbogbo wàhálà yìí ni o. 2 weeks after, àbúrò mi Ṣadé Eloquenza. Beautiful sweet girl. Èmi àti ẹ̀ ní ìyá ayé attacking gbà yẹn. Ipa ń gbèjà ọ̀rágùntàn. Now, ṣé wọ́n ti pé mo ti gbèjà bèbí rí? Ọ̀rọ̀ rẹ o, ó lágbára o. Gbogbo ẹ̀ náà lórí ọ̀rọ̀ justice for Mohbad ni o. But mi ń wo gbogbo yẹn. That is not bone of contention now.
ẹ jẹ́ wá lọ síbi bone of contention. Ìgbà tí wàhálà yẹn wá pọ̀, ìyá yẹn wá attack mi. Ṣadé wá ń dá sí. Ẹ mọ̀ nǹkan tí girl Dublin yìí ṣe. Kò tá sí Ṣadé látijọ́ tí Ṣadé ti dúró tì mí o. Bó ṣe rí pé Ṣadé ń dúró tì mí, ó ń gbèjà mi. Ó bá lọ ṣe show lady yìí tí ò bá ń ṣe ọ̀rọ̀ justice kò ń ṣe tó jẹ́ kí n bá ṣe. But ìwọ olórí burúkú tó jẹ́ ọmọ tí yẹn máa block ẹ, ìyá ẹ ò ní jèrè ẹ, ó máa ṣọ́kú mọ́ ìyá ẹ lójú ni. Àdàbí tó bá yẹ pé gbogbo nǹkan tẹ́ ń sọ bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí òótọ́ justice ni mo wà, kọ́hún fìyà jẹ gbogbo àwọn tó bá ń ṣàbòsí justice. Gbogbo àwọn tó bá ń ṣàbòsí justice kọ́ ló ń fìyà jẹ wọn. Owó tó bá pa lórí ẹ̀wọ̀n ní fi ṣe nǹkan rẹ̀. Ṣé ń gbọ́ mi? Bó ṣe rí pé Ṣadé ń gbèjà mi, lady yìí máa lọ ṣe show ni. Ṣadé eloquenza kò wá sọ pé kó má gbèjà mi. Ó wá lọ wádìí Ṣadé, ó wá pín pé ẹni tí Ṣadé kọ́kọ́ bímọ fún, ó tọmọ Kudi, ó tọmọ blogger yẹn. Má bínú pé mo dárúkọ ẹ o. Ó tọmọ blogger yẹn, ẹni tí Ṣadé bímọ fún. Ó wá bọ́ tàǹjọ́ náà. Ó wá bẹ̀rẹ̀ sí ní sọ story. Cousin òun ni Ṣadé o. Kí Ṣadé má jà o. ọ̀rọ̀ rẹ o, ó lágbára o, gbogbo ẹ̀ náà lórí ọ̀rọ̀ justice for Mohbad ni o. Ẹni tẹ́mi ti gba búlẹ̀tì fún rí. Ṣé gẹ̀ẹ́tẹ̀ ṣá? Ẹni tẹ́mi ti gba búlẹ̀tì fún rí. Ó wá bọ́ síta. Ṣadé nìkan ni mo rí nígbà yẹn. Ṣadé ló dúró ní dúró pé mo mọ àǹtí yìí. Gbogbo nǹkan tẹ́ ń sọ ń pa àǹtí yìí ò ń ṣòótọ́. Ẹnìkan ṣoṣo tí mo rí nígbà yẹn, ó tún wá lọ ń ṣe show ìwọ tí mo dúró fún, tí mo gbà nígbà òjò. Bí ṣe wá rí nǹkan tó ṣe yẹn, ẹ̀dẹ̀ mú èmi, mo mọ̀rọ̀ fi sínú, mo wá bọ́ta, mo ṣe show fún. Mo ṣe show gidi gan fún pálábòsí ni ẹ. Ore pé aṣièrè gbàgbé, ìwọ tó ti pa tán, ó sọ̀nà. Ó lóun fẹ́ kú gbà tó ìyá yẹn jáde fóun. Ṣé ń gbọ́? Ó lóun fẹ́ kú ọpẹ́lọpẹ́ mi. Ìwọ ló wá bọ́ta ẹnìkan ṣoṣo tí mo rí, ó tún wá ní kó sá fún mi pé kó má dá sí. Mo wá bọ́ta, mo ṣe show yẹn fún. Mo ṣe show tí mo fún ní nickname gidi. Àbí ẹ gbọ́ mi. Àti ìgbà yẹn oníkálùkù wá dúró sáyé ẹ̀. Me Bashe, don't worry, I'm focusing. Some people are not getting what is happening. So I'm explaining. Please, just calm down for me. Please. If you're not allowing me to talk, I won't believe pé ọ̀rọ̀ justice for Mohbad mo fi kan dislike ẹ̀. Ó wá ṣe gbogbo yẹn, òun náà ṣe show fún mi o, òun náà ṣe show. But mo fún ẹjẹ́ rí mi, mo fún lórúkọ dáadáa tó mọ lórí dè ní. Ṣé ń gbọ́ mi? Oníkálùkù wá dúró sáyé, àtàsíra wa. Ìgbà tọ́rọ̀ justice ṣẹlẹ̀ fún Mohbad. Ṣé ń gbọ́ mi? Mo gbogbo àwọn tó wà nù ẹ̀. Tí n bá sọ fún gbogbo yín pé mi ṣe group. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lẹ́yìn. Because ní fracas ọ̀rọ̀ rẹ o, ó lágbára o, gbogbo ẹ̀ náà lórí ọ̀rọ̀ justice for Mohbad ni o. Ẹ̀yin ò ní fracas credibility lẹ́sẹ̀ kan máa ń sọ̀rọ̀ tẹ́ ń wò wá. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Ìgbà tí justice for Mohbad bẹ̀rẹ̀, mo wo gbogbo àwọn tó wà nù ẹ̀. Tí n bá fẹ́ ro ti gba fracas ni, mo ní dá sí. Ṣùgbọ́n mi yẹn sọ fún mi pé kí n dá sí, mo dẹ̀ dá sí. Ṣé gbogbo yín rántí pé that lady in Dublin
blogger Dublin yẹn ó ń ṣe tiẹ̀ èmi náà ń ṣe tèmi but gbogbo yẹn bá mi concur anytime tí n bá ti ń ṣe show justice mo máa ń commend ẹ̀ mo máa ń gbàdúrà fún gbogbo wọn máa ń dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bá mi concur because ẹ ti gbàgbé èmi àti ò sọ̀rọ̀ láti gbà tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣé gbogbo yín rántí to the extent pé ìgbà táwọn olùlẹ̀ nation tó sọ pé òun ló kọ́kọ́ dárúkọ ọba Lẹ́kì mo ní kò ń ṣe òun ṣe rántí mo ṣe show tí mo gbèjà ẹ̀ mo ní kò ń ṣe òun mo ló kàn sọ pé ọba fẹ́ ju ọmọ ọba ló ní ọmọ ipe ọba ṣe rántí mo gbèjà ẹ bá mi kọ̀ǹkọ̀ ẹ ṣoríire gbogbo ẹ̀yin tẹ́ ń kọ̀ǹkọ̀ yẹn ẹ ṣoríire mo jà fún tó bá ń ṣe show àwọn èèyàn á pè mí màá lọ join show yẹn màá comment mi ní dá sí mo kàn máa comment mi kì í dá sọ̀rọ̀ wọn kẹ́lẹ̀ mọ̀ pé mi ò kì í fìyàn sínú mo ti move on ọ̀rọ̀ Mohbad ti pa gbogbo wa pọ̀ tí bá dẹ̀ yín fìyẹn sọ́kàn àní délẹ̀ lérí ṣé rí ìtorí pé mo lólódì lẹ́nì kankan ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe ń gbà fún mi tẹ́ ẹ̀ ṣe lè rí mi mú máa dẹ̀ já ogun Mohbad ọ̀rọ̀ rẹ o ó lágbára o gbogbo ẹ̀ náà lórí ọ̀rọ̀ justice for Mohbad ni o. tí bàbá bá Karimo sọ̀rọ̀ ẹ ti ṣí gbogbo yín tactics yẹn lẹ fẹ́ lò sí i bàbá ò tún wá bá Karimo sọ̀rọ̀ àìtí débẹ̀ máa gbé yín débẹ̀ lálẹ́ yìí ṣẹ́rí girl Dublin yẹn tí ò bá stop àwọn ìwà tó ń wù ó sad I'm disappointed in her ẹ jẹ́ kí n máa sọ lọ gbogbo yín rí pé màá máa gbàdúrà fún gbogbo màá máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan abẹ́ ìrántí màá máa the fact pé they don't even talk about me but I don't care I will ask the bigger person màá make sure gbogbo wa wà ní oṣù ṣọwọ́ ṣe gbogbo yín ní lọ́sàn-án yìí mo kúnlẹ̀ mo ń bẹ àwọn tó ń jà kàn jẹ́ ká wà lọ́kàn a lè má kíra a lè má bára wa sọ̀rọ̀ bọ́ ẹ jẹ́ ká fira wa sọ́ṣù ṣọwọ́ mo mọ̀ pé àṣànà ó ń gbé ọwọ́ burúkú ó ní ṣèbí tó bá nísinmi lọ́mọ wa justice bọ́ ogun yẹn ò rán èmi mo dẹ̀ ń bá yín re mò ń re lórí gbogbo yín ṣé ń gbọ́ mi náà ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ yẹn lọ gbogbo yín rí bí ṣe máa ń ṣe ti máa ń pọ́n gbogbo wọn lé ọ̀rọ̀ rẹ o ó lágbára o gbogbo ẹ̀ náà lórí ọ̀rọ̀ justice for Mohbad ni o. wọ́n ní bossman wọ́n ní kí ló dé Kúdí ní àbòsí lọ́wọ́ wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé bí ṣe máa ń pọ́n lé tó bossman máa wà lórí platform ẹ̀ wọ́n á máa bú mi kò ní sọ̀rọ̀ á máa rẹ́rìn ni á máa ṣe nǹkan míì kò sẹ́ tó lè wá bú èèyàn tó ń ṣe justice lórí platform mi nígbà fún yà fi tí n bá rí but bossman máa bú mi lórí platform ẹ̀ wọ́n ní kò ní sọ̀rọ̀ wọ́n ní the fact pé mo máa ń pọ́nlé lọ́dọ̀ mi ẹni yẹn dìde sọ fún mi ni pé kí n má pọ́nlé mọ́ wọ́n ti gbé fídíò yẹn wá fún mi lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta mo ṣáà ń gbé mọ́ra mo ń gbé mọ́ra pé mi ìfẹ́ jẹ́ kájà ṣẹlẹ́lẹ̀ kẹrin tó ń gbé wá fún mi ìjọ yẹn ni mo fi jáde tí mo ṣe show fún bossman ṣe gbogbo yín rántí tí mo ti kábọ̀ yá ẹ̀ lójú pé abóyá wèrè ni èmi ló fẹ́ máa rubbish mo kì kábọ̀ yá ẹ̀ lójú ní lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá tún bú mi àtijọ́ yẹn mo ti decide pé mi ní lọ sí platform lady yẹn mọ́ ṣe gbogbo yín rántí mo dẹ̀ maintain lane mi àtìgbà yẹn mo ti lọ sí platform anybody mọ́ ṣé ń gbọ́ mi ṣàmọ́ pé later mi mọ̀ bí i before then mo rántí mi wá lọ sí platform mọ́ but lẹ́yìn ìgbà yẹn jọ náà ó wá pè mí náà ni wọ́n ní lady blogger Dublin yẹn wọ́n ló reveal àwọn nǹkan kan o ipe àwọn àṣírí bó ṣe pa Mohbad nǹkan tó involve wọ́n ní ó ti bá wọn spending sọ̀rọ̀ mo sáré lọ join chat yẹn mo tún comment mo tún ti gbàgbé pípọ́n bú mi lórí platform yẹn mo tún lọ comment
ṣé wàá nǹkan tó bí mi nínú pàbàǹbarì ó wá lọ sẹ́kọ̀ọ́ òde ó kọ́kọ́ celebrate elegushi àti ìyàwó ẹ̀ kò sẹ́ni tó ní kó má celebrate wọn ó dá gbogbo ọ̀rọ̀ táwọn spending bẹ́ẹ̀ sọ ẹ dàrú mọ́ wa lójú spending náà lóhùn ò bá ẹ sọ̀rọ̀ ìwọ náà ló bá sọ̀rọ̀ abẹ́ gbọ́ mi so kíní yẹn bí mi nù gan ṣé ń gbọ́ mi that is not now the job that is not the motive for this tonight mo kàn gbé yín débẹ̀ yẹn ni now ṣé mo kàn tó ṣẹlẹ̀ this lady likes to prove a point tó bá fi justice for Mohbad ṣe gbogbo yín lè ṣiṣẹ́ blogger mi ní kẹ́ má make owó yín but ẹ bá fi pé ẹ lè fẹ́ máa fi cash cruise just because you are making your money ẹ ní fowó yẹn ṣe nǹkan rẹ̀ lórí justice for Mohbad àwọn tó ti ra mọ́tò àwọn tó ti ra lé àwọn tó ti lọ lóyìnbó àwọn tó fi gbogbo àwọn ará lóyìnbó cash out náà wọ́n ti fi wá cash out but ibi tí yàn ti ń ṣe ni ọ̀rọ̀ rí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ fracas tó tún wá ń ṣẹlẹ̀ nípa àwọn blogger lórí ọ̀rọ̀ justice for Mohbad pàápàá èyí tí Bukky Jesse mẹ́nu bà yìí ṣe é gbọ́ ohun tó sọ nípa bí wọ́n ṣe ń fọ̀rọ̀ Mohbad cash out tó ń fi ọ̀rọ̀ Mohbad kọ́lé tó ń fọ̀rọ̀ Mohbad ra mọ́tò tó ń fọ̀rọ̀ Mohbad lọ́lú òyìnbó ọlọ́run má jẹ́ kí tiwa gbé òun wọ́n ṣáà máa ń sọ kinní kan wọ́n ní ẹni tó bá kú ní tiẹ̀ gbé ọlọ́run má jẹ́ àkúkú òjijì o kí lè ròyìn ẹ̀yin èèyàn wa nípa gbogbo èyí tí Bukky Jesse sọ nípa blogger ọ̀hún àtàwọn tọ́rọ̀ kàn ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching.